ìyàwó òsì fẹ́rù rẹ̀ pa lọ. Gbogbo ẹrù rẹ̀ aṣẹ́wó oníṣekúṣe ìyàwó tí mo fẹ́ ní sulọ́kà kán máa bá mi rún kán máa fún ẹ̀ ní pé ìwò kán bá tún padà jáde ní kí n bá jùlọ ní kúkú ẹ̀. Dáàdì Ṣọlá èmi. Àti rẹ̀ ti tó gbogbo mi kàn ti mi rún ọ kàn ti mi pọ̀ ní gbogbo àdúgbò. Dáàdì Ṣọlá èmi. Mo ti gbọ́ ẹrù rẹ̀ máa lọ àlelẹ́ yẹn. Ọdún ti fi jọ dúpẹ́ kọ́ọ̀lù fíkìdì kan. Hello Daddy. Hello, báwo ni ọmọ mi? Má rojọ́ má tẹ̀sọ́ anything. Coronavirus ló dá wàhálà kalẹ̀ bọ̀ má worry. Má send 10 million naira sákàǹtì ẹ kó mú 5 million kó fún ọkọ ẹ ní 3 million 2 million tó kù ẹ fi bẹ̀rẹ̀ lé yín ṣogbọ́ má padà má pè é. Ìyá Ṣọlá ètò fóònù ìbò lọ gbọ́sẹ̀ sí látàárọ̀ kọjá mi lóhun. Ó pa túnṣe bẹ́ẹ̀ kó mi pọ̀ sí kó mi ṣe bí ìbèbí. Ìbò lọ gbọ́sẹ̀ sí kọjá mi fọ́ gbogbo tí mo gbé látàárọ̀. Ẹni wà láti mọ́lé lọ́wọ́ rẹ kí mo ẹni mi ṣe tiẹ̀. Mo fẹ́ bọ́ ọkọ rẹ kó dọ̀tí ní. Ẹni fẹ́ bọ́ ọkọ ní fóònù àwọn tẹ́lẹ̀ rẹ kọ́kọ́ tó kojú kí n bọ́ ọkọ gbogbo rẹ̀. Mo pàṣẹ ọmọ Ìyá Ṣọlá. Mo fẹ́ bọ́ ọkọ tó rẹ̀ màá ti lọ pé kọ́ máa kẹ́rù lọ́ ń gbèsè pé mo ṣì rè é.